ká sọ̀rọ̀ ṣé ohun tí fá fẹ́ nìyẹn àbí èmi àti ẹ̀ lè jọ ríra ká fọ́ra wa lẹ́nu lẹ́nu. Tàdé irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo ló ń sọ jáde lẹ́nu rẹ̀ yìí náà tó tún fẹ́ máa káwọ́ àkásẹ́yìn ni dákun ṣé èèyàn máa mú bí wọlé kéèyàn bá aṣọ lára rẹ̀ kó tún wá máa wò náà. rárá o mo lè súnmọ́ lẹ́ni kẹ́ ẹ sọ pé ifá ò fẹ́ bẹ́ẹ̀ o. irọ́ ifá fẹ́ bẹ́ẹ̀ kọlù dìgbòlù yányamayàmá èmi mọ̀ sọ fún ọ bẹ́ẹ̀ ọgbọ́n mi tó bá ti wá sí ìyún tán wá gbìyànjú kọ́ ọ máa tọ́jú rẹ̀ má jẹ́ kíyàwó jẹ́ o gbogbo tó bá ti ń fẹ́ lóòrèkóòrè o gbọ́dọ̀ máa ṣe fún un kódà báyìí bá tún gbà òǹbí tó wà pé kọ́ máa bọ̀ kẹjọ máa gbénu lé ọlá rẹ̀ ó máa pọ̀ sí ni. kò sí wàhálà ẹ kú mọ̀ pé kò síyàwó lọ́dọ̀ mi mọ́ láti ìgbà tí mo ti ní ìpèníjà share the other time náà tí mo dẹ̀ fi wà ní gbogbo problem yìí ẹ mọ̀ kọ́lọ́n tó tún máa ṣèyanu díẹ̀díẹ̀ báyìí ó lè máa pè wọlé àjọ wọn máa gbé. ọ̀dà bẹ́ẹ̀ ṣe ọ̀kàrí kò ṣá ṣe ewu. kò sí ewu kankan. ẹni tèmi àti ẹ ò bá ti close dáadáa àti kọlù máa ń fẹ́ nira fún mi ni àmọ́ nígbà tí ti sọ wípé ajé wà lára ẹ̀ mo lè fọ́ lẹ́nu lẹ́nu kò sí wàhálà. sókòbó ni ọ ni bó bá jókòó ni ọ sọ fún mi ń wọlé ní ìsìn gbà kó jáde fún ọ. èyí ìtọ̀rọ̀ olókùn òde ó kàn ń béèrè ìtọ̀nà ni bàtẹ́lẹ̀ tí ní kí n go ahead no problem. ìrọ̀ ló ń pa ìwọ tára rẹ̀ ti ń gbà bára rẹ̀ ní mọ̀. ìgbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ sọ fún mi ń sìn ara mi ṣe ń gbé ẹ sá máa lọ. bàbá ètùtù omi. àbẹ́ẹ̀rí.